TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. HBL TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. A kú oríire o, àní a kú oríire o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, àní a kú oríire o. Ohun tí à ń gbòǹgbẹ fún ọjọ́ pípẹ́ àṣẹ báyìí ló ṣe máa wá sí ìmúṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àṣẹ lótìtọ́ àti lódodo wípé Yorùbá nation, orílẹ̀-èdè olómìnira tiwa gangan tá à ń pòǹgbẹ fún látijọ́ yìí, àṣẹ ọwọ́ ẹ̀rọ ló máa bá dé. Àní mo kí wa kú oríire. Ẹ jẹ́ ká máa kíra gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ọmọ Yorùbá kan àbí ìkejì lágbègbè yín, ẹ bá mi fi tó wọn létí wípé wọ́n kú oríire o, wípé oríire yìí á sì bá wa kalẹ̀. Ẹ wò ó, alágbẹ̀dẹ mi tó ń luni lójú kan ó kú lóhun tó fẹ́ fàyọ̀. Oríire tí mò ń kí wa lẹ́yọ kọ̀ọ̀kan ni wípé àti fẹ́ ṣe bẹ́ẹ̀, àti fẹ́ kúrò ní ipò tí a wà lórílẹ̀-èdè Nàìjíríà, àti fẹ́ gba ipò ìgbéga mìíràn. Ẹ wò ó, inú mi dùn, ayọ̀ mi kún láti sọ di mímọ̀ fún yín lónìí wípé Yorùbá nation tí gbogbo wa ń pariwo rẹ̀ lọ́tún lọ́sì, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé díẹ̀ báyìí, nǹkan kékeré báyìí ló kù tí yóò fi wá sí ìmúṣẹ. Àtúwá dúpẹ́ wípé àwọn tá a jọ ń figagbága pẹ̀lú lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti jáde sí gbangba wálíà, wọ́n ti ní ogun máa ṣẹlẹ̀ o tí àwọn ò bá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó, àwa Yorùbá ń tiwa, àwa ò fẹ́ ogun o, ní ìrọwọ́rọsẹ̀ là á fi kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ohun tí mò ń sọ yìí, iná ń jó lórí omi, ẹni kí n lọ kẹrù rẹ̀ wá, ẹ̀rí lé ní ibi tí àwọn apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti fi ẹnu ara wọn sọ wípé ó tó gẹ́ ọmọ Lẹ́fì Ebenezeri àwọn náà ò ṣe mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé o wípé àwọn ti ẹ̀yà Ìgbò, àwọn ti Biafra, àwọn ti ń pariwo tí wọ́n ti pẹ́ wàhálà tí wọ́n nìyẹn. Àwọn náà wọ́n ti ń tẹnu mọ́ pé àwọn fẹ́ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ibi tọ́rọ̀ wá kàn báyìí tó kàn gbọ̀ngbọ̀n ní pé àwọn Haúsá náà, àwọn èèyàn apá àríwá, àwọn náà ti bínú tán o. Wọ́n ní àwọn náà ti ṣetán kí àwọn kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní tó bá máa jẹ́ ogun kó gbógun, ṣùgbọ́n àwọn ti wá àwọn ò fẹ́ ogun lórílẹ̀-èdè Nàìjíríà. A kò fẹ́ yára wa sọ́tọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ní ìrọwọ́rọsẹ̀ ni. Ẹ wò ó, ẹ má jẹ́ kí n bá òkú lé olóró. Olóyè Sunday Igboho, mo máa kí yín, mo ṣe yín pẹ̀lẹ́. Bàbá Bánjí Akíntóyè, gbogbo ẹ̀yin tẹ́ ń léwájú fún orílẹ̀-èdè Yorùbá nation, mo kí yín kú oríire lẹ́ẹ̀kan sí i. Oríire náà á bá wa kalẹ̀. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ wò ó, ọ̀rọ̀ tó ń lọ ló wà ńlẹ̀ lénìí. Ọ̀rọ̀ tó ń lọ yìí dẹ̀ jẹ́ ìròyìn ayọ̀ tí gbogbo wa gbọ́dọ̀ gbọ́, nítorí ètò tòní ìròyìn ayọ̀ ló bá dé. Ǹjẹ́ jẹ́ wípé ilẹ̀ lérí tá à ń lọ nílẹ̀ Yorùbá á ti wà lójú ọ̀nà, àtẹ̀tí fẹ́ débẹ̀. Àwọn nǹkan kan tí màá yẹ̀ ná fún yín lónìí, ẹ̀yin náà wá rí wípé nítòótọ́ ni mò ń sọ wípé a ti súnmọ́ ibi tá à ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, àti fẹ́ ní Yorùbá nation tiwa. Ó dá ńlá ìdènà pẹ̀lú òdú ní mímì kì í ṣe àìmọ̀ fólókó, àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ̀jà báyìí wọ́n mọ̀ kó dọ̀jà ni. Èmi tiyín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run bọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Apàtẹ ètò bí ẹni pàtẹ ìlẹ̀kẹ̀, awọkọ̀ ètò bí ẹni wọkọ̀ tírélà, ìyẹn ètò tó bá mọ́gbọ́n lórí ni o. Lénìí lórí ọ̀rọ̀ tó ń lọ, Yorùbá bọ̀ wọ́n ní tí igi bá rélugi
torí ẹ̀ la máa ń ṣe kí ni la máa kọ́kọ́ gbé. Ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ súnmọ́ bí o. Ẹ jẹ́ ká tún mọ ohun tó kàn lórí ọ̀rọ̀ à ń dá Yorùbá nation sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ohun tí àwọn bàbá Bánjí Akíntóyè àti olóyè Sunday Ìgbòho tí wọ́n ti ń pòǹgbẹ fún, tí wọ́n léwájú fún láti ọjọ́ pípẹ́, àwọn àpẹẹrẹ rere wípé ó ti súnmọ́ tòsí, ó ti wà nílẹ̀ báyìí tí mo dẹ̀ máa yàn lọ́bẹ̀ fún yín lénìí lórí ètò ọ̀rọ̀ tó ń lọ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń wò wípé àwọn apá abìkan, àwọn ẹ̀yà abìkan wọn kò fara mọ́ wípé ká pínyà lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n sọ pé wọ́n nation wọn kíní kan làwọn fẹ́ tiwọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n àwa ń tiwa, àwa ọmọ káàárọ̀ oòjíire, èyí tí àwọn Fúlàní tí wọ́n fi wá ṣe ó tó gẹ́, èyí tí àwọn èèyàn kan tí wọ́n fi wá ṣe ó tó gẹ́. Àwa náà a ní àwọn ohun àlùmọ́nì, a ní àwọn nǹkan tá a lè fi dá dúró lórílẹ̀‐èdè Yorùbá tiwa. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé ìyẹn ò lè jẹ wá sẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n fi ọwọ́ ẹ̀ sọ̀yà wípé I'm 100% sure wípé tí orílẹ̀‐èdè Yorùbá tí a bá dá dúró, ìyẹn ò lè jẹ wá. Ẹ̀yin tẹ́ wà lókè ọ̀hún, ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi, ẹ bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ lọ́tún lọ́sì wípé ẹ̀ ń padà bọ̀ nílé o. Àsìkò ti tó láti máa sùn pa ojú méjèèjì dé nígbà tí tiwa náà bá dé. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní yọ̀nà ẹ̀fín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi tí olóyè Sunday Ìgbòho tí wọ́n ti kọ́kọ́ sọ di mímọ̀ fún wa wípé ní ọdún yìí, ní ọdún 2025 yìí, orílẹ̀-èdè Yorùbá nation máa wá sí ìmúṣẹ. Ìwọ́de kan lẹ rí lọ́dún tó kọjá táwọn èèyàn pariwo rẹ̀ káàkiri nígbà tí olóyè Sunday Ìgbòho àti àwọn èèyàn wọn tí wọ́n dàbí ìgbìmọ̀ tí wọ́n ṣe ìwọ́de alágbára tó milẹ̀ tìtìtì lókè ọ̀hún ní orílẹ̀-èdè ní ìlú UK. Ekule gbọ́ sọ fún tó kọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ wípé lọ́jọ́ tá à ń wí yìí nǹkan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àgbáńláyé. Ìwọ́de Yorùbá nation ni. Ẹ̀yin ọmọ Yorùbá, olóyè Sunday Ìgbòho wọ́n tún wá tún fi dá wa lójú orí pé nínú ọdún yìí alárèrè wa yóò ṣe bẹ́ẹ̀ ó máa wá sí ìmúṣẹ. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé ẹ̀yin tí ẹ bá mọ ibi tí ọ̀rọ̀ yìí ti ṣẹ̀ wá, tí àwa Yorùbá fi ń sọ wípé a ò ṣe mọ́, alùbàtà kan kì í dání, a fẹ́ lọ, a fẹ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìdí tá a fi ń sọ ọ́ di mímọ̀ ni wípé fún àǹfààní gbogbo àwa ọmọ Yorùbá ni. Ó mà ṣe wò ká ní nígbà tí ọ̀rọ̀ yìí ó ti ń fi ojú léde, nígbà tí olóyè Sunday Ìgbòho nígbà tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n léwájú, a rí àwọn èèyàn bí ọmọ Yorùbá tí wọ́n wà nípò agbára, a rí àwọn èèyàn tí wọ́n wà nípò ńláńlá tí wọ́n gbárùkù ti olóyè Sunday Ìgbòho àti bàbá Bánjí Akíntóyè nígbà náà. Àti ya ní kíákíá àtẹ̀tílẹ̀ àti máa sọ wípé Yorùbá nation ó ti ṣe kí ni, ó ti wà ní ìkàlẹ̀ báyìí. Ẹ jẹ́ kí n yànnà náà kankan fún yín. Ohun tí ẹ mọ̀ lénìí ni wípé àwọn Haúsá, àwọn Yíbò, àwọn náà ti fẹnu ara wọn ti fi sọ ọ́ di mímọ̀ wípé tí a bá pín lórílẹ̀‐èdè Nàìjíríà we must go yóò bíbẹ̀ ogun á ṣẹlẹ̀. Mo lẹ́rìí ẹnu olófà láti gbọ́ mọ́ta ẹ gbọ́ láti ẹnu àwọn ará abíyìn pé àwọn fúnra lára wọn àwọn náà ó ti sún wọn, wọ́n fẹ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ mọ̀ wípé a kì í fi agídí ṣe ohun tí ò nílò agídí. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ yìí kò yí tóun tá à ń yọ àdá tì í. Ó kàn dùn mí ni wípé ó ṣe jẹ́ àsìkò yìí ni ọ̀rọ̀ náà wá ṣe bẹ́ẹ̀. Ó yẹ kó ti máa hit tipẹ́tipẹ́ láti jẹ́ kí kíní yẹn ní kó yá ní kíákíá. Ní ọjọ́ ọdún, ọjọ́ New Year tá a wà yìí gangan, olóyè Sunday Ìgbòho ló ti tó àti lódodo wọ́n kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ kú ọdún o, ẹ kú ìyídún o, ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ lókè erùpẹ̀. Ẹ wá gbọ́ nínú ọ̀rọ̀ tí olóyè Sunday Ìgbòho sọ, tí ẹ bá lè rántí dáadáa fún àǹfààní ẹ̀yin tí ẹ bá gbọ́ yàbí tẹ mójú yín bá àtẹ̀jáde tí olóyè Sunday Ìgbòho tí wọ́n fi rán agbẹnusọ wọn ìyẹn Kóìkí. Ẹ rí wípé àròkùn ńlá ni olóyè Sunday Ìgbòho ni wọ́n fi ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire wípé ṣé ẹ máa gbáradì ọdún yìí, ṣé ọdún tó máa yàtọ̀ ni.
nínú àròkọ yẹn wọ́n fi yé wa wípé ká máa gbáradì fún àwọn ìwọ́de alálàáfíà tí ò ní mú ariwo dání tí a ó fi pariwo sókè dáadáa ju ti àti ìwà lọ wípé ó tó àsìkò láti dá Yorùbá sílẹ̀, ó tó àsìkò láti tú wa sílẹ̀ láti gba orílẹ̀-èdè tiwa gangan. Ẹ wá gbọ́ o, kò pẹ́ tí olóyè Sunday Igboho sọ̀rọ̀ yìí tán ní àwọn nǹkan míì wá bẹ̀rẹ̀ sí ní yọ jáde lẹ́yọ kọ̀ọ̀kan tí àwọn Haúsá sọ tiwọn. A ti mọ ìṣòro ta ní lórílẹ̀-èdè Nàìjíríà ò tẹ̀ bá mọ̀. Ìṣòro ta ní àwọn Haúsá, àwọn ará bí ará apá àríwá, àwọn fúnra lára wọn ti fẹnu ara wọn sọ pé ìṣòro ńlá ta ní lórílẹ̀-èdè Nàìjíríà òun rèé o. Ìṣòro ńlá wò lá ní máa ń dùnú náà fún yín dáadáa. Olóyè Sunday Igboho wọ́n yànnàná àwọn nǹkan wọ̀nyí ní ọjọ́ ọdún gangan nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wípé ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀, ẹ jẹ́ ká má sọ àfojúsùn wa nù, wípé gbogbo ẹ̀yin tẹ́ ti sọ ìrètí nù wípé ariwo làkàn ń gbọ́ láti jọ yìí, àmọ́ ìgbésẹ̀ tí wọ́n ń gbé ṣé a máa bọ́ lóko ẹrú yìí báyìí àbí ṣé ọdún yìí ṣé bá tún ṣe máa fà á rèé tá a máa sọ wípé Yorùbá nation tá a tún ní rí ohun tó máa dára nídìí mú bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹ yí bá wọn sọ mọ́. Ẹ jẹ́ kí n sọ fún yín pé ẹ lọ fọkàn balẹ̀ ní ọdún tí a wà yìí tí ò bá ẹ má lè sọ pé díẹ̀ ó dẹ̀ máa ṣẹlẹ̀ ní. Torí ẹ̀ mo ṣe sọ di mọ̀ fún yín lákọ̀ọ́kọ́ wípé ẹ lọ kíra yín kú oríire lẹ́yọ kọ̀ọ̀kan, kẹ wá farabalẹ̀, kẹ wá bẹ̀rẹ̀ sí ní wòye wípé ọ̀nà wo la fẹ́ gbà fi mú ìlérí wa ṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà gbà fẹ́ lọ. Olóyè Sunday Igboho wọ́n sọ nínú ọ̀rọ̀ yìí wípé àwọn fi àsìkò yìí àwọn fi rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire wípé ohun tí à ń lépa láti ìgbà ìwáṣẹ̀ wípé a fẹ́ dá dúró lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ohun tí a lè jọ jókòó dúnàdúrà lórí rẹ̀ rárá. Ẹ ti gbọ́ wípé àwọn èèyàn kan wọ́n jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó wá sí ìmúṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ti gbọ́ wípé àwọn èèyàn kan wọ́n ń ṣe ìpàdé lọ lọ́tún lọ́sì wípé kí lẹ fẹ́ ẹ má jẹ́ ká pín ẹ jẹ́ ká ṣèjọ papọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ jẹ́ ká jọ lẹ̀pọ̀, ẹ jẹ́ ká má pín lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rò wípé ohun tí olóyè Sunday Igboho tí wọ́n sọ wọn kò sọ lásán, wọ́n ní it is non-negotiable. Orílẹ̀-èdè Nàìjíríà it is non-negotiable. Ó ní nǹkan tí wọ́n rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Wọ́n wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn, wọ́n wá ní ẹ̀wọ̀ mo rọ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire wípé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì fún ìwọ́de peaceful rallies, ìwọ́de àti ìfẹ̀hónúhàn wípé ní ọdún yìí o àwọn ọmọ Yorùbá ó tó jẹ́ ọmọ Léfì a kò sí fún yín mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà, ẹ fi wálẹ̀ ká máa bá tiwa lọ. Àwọn nǹkan tó wá ń ṣẹlẹ̀ lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mí lọ́kàn balẹ̀ wípé lọ́dún yìí ọdún wa ni. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń fi mí lọ́kàn balẹ̀ wípé orílẹ̀-èdè Yorùbá nation ó máa wá sí ìmúṣẹ. Kò ní ṣẹ̀yìn yín, kò dẹ̀ ní ṣẹ̀yìn tèmi náà ṣàmì. Torí ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ yìí wọ́n sọ wípé yes ọmọ akíkanjú làwọn, ọmọ akin àwọn ò kí ń ṣọmọ àlè ilẹ̀ Yorùbá. Ẹ wá jẹ́ kí n sọ fún yín lẹ́yẹ kọ̀ọ̀kan o wípé ọwọ́ kan ò gbẹ̀rù lórí o. Ohun tá a bá dìjọ ṣe báyìí ló máa ń dún, ohun tá a bá dìjọ wò ló máa ń dún. Olóyè Sunday Igboho lè ṣe o, mo fẹ́ fi àkókò yìí rọ gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé ẹ ló ń gbẹ̀yìn ìgbẹ́bọ jẹ́, ẹ ń fi ọbẹ̀ ẹ̀yìn ẹ fi ń jí àwọn ọmọ Yorùbá níṣu, ẹ fẹ́ máa gbàbọ̀dẹ̀ fún wa ọdún yìí ẹ̀ ní ráyè o. Ẹ ní ra gbogbo àwọn èèyàn tí wọ́n bá sọ wípé orílẹ̀-èdè Yorùbá nation kò ní wá sí ìmúṣẹ lójú ayé wọn, ẹ má jẹ́ ká parọ́ tán ra wa, ẹ̀yìn wọn ló máa ṣe láṣẹ ọba mi aláwòrán bí. Torí ìgbìyànjú ti tó gẹ́ẹ̀. Amalgamation èyí tí àwọn olóyìnbó dá sílẹ̀ ó ti expire, kí la tún fẹ́? Ṣé bí wọ́n ṣe ń pa wá lórílẹ̀-èdè Nàìjíríà àwọn Fúlàní apariwo títí wọ́n kàn wọ́n fẹ́ fi wálẹ̀. Olóyè Sunday Igboho ti bẹ̀rẹ̀, bàbá Bánjí Akíntóyè wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, wọ́n dẹ̀ máa parí ẹ̀, wọ́n rántí dáadáa.
kì wọ́n ṣe wípé a fẹ́ dá Yorùbá nation sílẹ̀, a fẹ́ dá sílẹ̀, a fẹ́ dá sílẹ̀, a fẹ́ dá sílẹ̀, kì í ṣe ní gangan ló ti bẹ̀rẹ̀. Mo rántí ní pé níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan bàbá Banji Akíntóyè wọ́n sọ ọ́ mo gbọ́ dáadáa wípé inú olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yóò máa dùn níbikíbi tó bá wà lásìkò yìí wípé àwọn léwájú fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, torí pé àwọn bàbá wọ̀nyí wọ́n mọ ohun tí àwọn ará bíi ti fojú wa rí lọ́jọ́ tipẹ́tipẹ́. Ẹ jẹ́ ká wá wọ̀n náà tá a bá wá rí olóyè Sunday Igboho tó léwájú, ta ló tún fẹ́ léwájú fún wa? Ẹ̀yin ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ẹ jẹ́ ká máa fò fáyọ̀ torí pé ó ti wá sí ìmúṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Torí wọn tí à ń pòǹgbẹ fún ó ti wá sí ìmúṣẹ. Olóyè Sunday Igboho wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé ẹ wò ó kì í ṣe pé èmi nìkan ni mò ń gígí ní, olóyè Sunday Igboho náà ti sọ ọ́. Wọ́n sì fi wọ́n lọ́kàn balẹ̀ wípé ẹ wò ó ti yá. Ohun tí a ti ń retí fún ọjọ́ pípẹ́ ó ti súnmọ́ tòsí ọdún yìí náà ni kò ní di ọdún tó ń bọ̀ láṣẹ ọba mi Aláwùrábí. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ wo ọdún tá a lò tán yìí. Ẹ rí pé àwọn ará abí yìí tá a jọ fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà wọn ò fi ìgbà kan ronú ire kan wá lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká sọ wípé ọmọ Yorùbá tó wà lórí oyè lásìkò yìí, ẹ rí ọgbọ́n tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń gbà. Ṣé rò pé ó dùn mọ́ àwọn apá àbíkan nínú ni? Ẹ gbọ́ pé wọ́n ti jáde sí gbangba wálíà, wọ́n ti fi bu ẹnu àtẹ́lu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà torí pé ó jẹ́ ọmọ Yorùbá. Wọ́n ní gbogbo àwọn ọmọ Yorùbá ló ń kó sí ipò alágbára, kó sí ipò alágbára, kó sí ipò alágbára. Nígbà tí àwọn èèyàn ti Fúlàní tí wọ́n wà nípò agbára, ọmọ Yorùbá wo ló wà ń bẹ̀? I stand to be corrected. Nígbà tí ọmọ Haúsá bíi Fúlàní tó wà ní ipò agbára lórílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Yorùbá wo ló wà tó sọ bẹ́ẹ̀? Ẹni tó jẹ́ igbákejì rẹ̀ gan-an ìyẹn wọ́n kàn ń ṣe bẹ́ẹ̀, wọ́n kàn ń wò ní ọ̀rọ̀ ni, kò lágbára tó lè ṣe nípa tiẹ̀. Àsìkò tí wá dé báyìí, ariwo wa ta. Owó tí wá jẹ́ nínú mi tún dùn wípé àsìkò yìí gangan ni owó ń ta wọ́n lára, ń dùn wọ́n. Ẹ rí pé àwọn nǹkan bíi ọ̀rọ̀ bíi àtúnṣe àbádòfin àtúnṣe owó orí ó ti ń ṣe bẹ́ẹ̀, ó ti ní wọ́n lára. Wọ́n ti mọ̀ wípé ibi tọ́rọ̀ yìí ń lọ kò lè fẹ́bọ̀ àwọn rárá. Ẹ rí bẹ́ẹ̀, wọ́n máa ń pariwo, kódà wọ́n ti sọ ní mọ̀ pé tó bá di ọdún 2020 àwọn ò ní dìbò fún ẹni tí ń ṣe ọmọ Yorùbá. Àwọn gan ò fẹ́ kó tó di ọdún 2027 àwọn gan ti lọ, á ti bá tiwa lọ, á ti gbàgbé wípé a wà lórílẹ̀-èdè kan tí wọ́n ń pè ní Nàìjíríà. Eléyìí ni mo fi ń sọ ọ́ di mímọ̀ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan wípé ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire, ẹ̀yin ọmọ aládé, ẹ jẹ́ ká máa fò fáyọ̀ torí pé ohun tí a fẹ́ ó ti ń bọ̀ lọ́dọ̀ wa pẹ̀lú ìrọ̀rùn láì ní wàhálà. Àwọn fẹ́ dá ogun lápá ọ̀dọ̀ tí wọ́n fẹ́ dá sílẹ̀, ṣùgbọ́n àwa ò fẹ́ ogun. Àwa ò bá wọn pariwo, àbá wọn fà á. All we want is that we want to go. Enough is enough. Leave us alone. Ṣé dandan ni? Ṣé wọ́n bí sórí mẹ́ta ni èyí tí a ṣe tó ní orílẹ̀-èdè ti ní? Ẹ fi wá àwa náà sílẹ̀, ẹ jẹ́ káwa náà dá dúró tiwa. Ìyẹ̀wò dẹ̀ lè jẹ wá. Láìpẹ́ yìí ni mo rí gómìnà kan ní ilẹ̀ Yorùbá náà ní tí wọ́n sọ wípé àwọn fẹ́ fún àwọn àgbẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ lọ́pọ̀ yanturu wípé kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ. Ẹ̀yin rò wípé àní oúnjẹ jẹ nílẹ̀ Yorùbá ni? Sorry to say, irọ́ ni wọ́n pa. A máa rí oúnjẹ àkúnwọ́lẹ̀ ni ó máa jẹ́ tiwa ní ilẹ̀ Yorùbá tí a bá dádúró. Ìyà ò lè jẹ wá láíláí. Ṣùgbọ́n ó ní pẹ̀lẹ́kùtù, òun ni ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ọdún yìí ọdún wa ni. Ọdún yìí ọdún tí a fi ní òmìnira lórílẹ̀-èdè Nàìjíríà yìí tí a máa gbọ́ wípé ohun tá a ti ń jà fún láti ọjọ́ pípẹ́ ó dẹ̀ wáyé pẹ̀lú ìrọ̀rùn. Gbogbo àwọn nǹkan tí bàbá Banji Akíntóyè tí wọ́n ṣe ní ọdún tó kọjá ṣe rò wípé lásán ni. Àgbà tó jókòó tó ń wòye tó rí nǹkan dáadáa tó ṣe kedere sí wọn
tọmọdé bá gbé àga tó fi ti sẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó wò ó dáadáa wípé mo fẹ́ rí ohun tágbàyé rí lórí ìjókòó láíláí kò lè rí ohun tó ń ṣẹlẹ̀ gangan sí àwọn ọ̀pọ̀ ọmọ Yorùbá nìyẹn tó jẹ́ wípé wọ́n fi ń ṣiyèméjì wípé ṣé lótìtọ́ àti lódodo ṣé Yorùbá nation máa wáyé báyìí. Ó kàn ń dùn mí púpọ̀ ní wípé a sì ń rí àwọn ọmọ ilẹ̀ Yorùbá kan tí wọ́n sì lọ́lẹ̀ dí àpòpọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà kan wípé sẹ́ẹ̀ àjọ máa kú sínú orílẹ̀-èdè àwa àti wíkọ́ àníjọ kú sí orílẹ̀-èdè ìyá àbá tiwa lọ ni. Èyí tẹ́ fi wojú wa nílẹ̀ rẹ̀ tó gẹ́ ọmọ aláṣọ wa ò tún gbọdọ̀ wà kísà mọ́ ọmọ ẹlẹ́ran wa kò tún gbọdọ̀ bá wọn jẹ mọ́ ní ọ̀rọ̀ àwa Yorùbá báyìí ẹ fi wálẹ̀ ẹ jẹ́ ká wà dá dúró ẹgbọ́n ohun tí olóyè Sunday Igboho sọ nínú ọ̀rọ̀ ìkíni kú ọdún yìí wọ́n ní bí Saturday ṣe máa rí àti ọjọ́ Friday láti rí ẹ rí bí ọ̀rọ̀ yẹn ṣe jáde ẹ̀yin ọmọ Yorùbá ní ẹ jẹ́ ká máa kíra wa kú oríire I am very very sure of that. Wípé out of 100% we are close to the establishment of our own country called Yorùbá nation. Ẹ wá bí mi lérè gẹ́gẹ́ bí mo ṣe wáyé lẹ́ẹ̀kan bí mo ṣe wọlé lẹ́ẹ̀kan yìí wípé kí ni mo rí kí ni fẹ́lẹ́ rí tó fi sọ wípé àwọn aráàbí ó ti sún wọn nítòótọ́. Àwọn aráàbí wọ́n ti jáde sí gbangba báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ fi fọ́nrán yìí kí n kọ́kọ́ fi hàn yín náà. Níbẹ̀ làwọn ará bíi ti sọ mímọ̀ pé ẹ̀yin tó bá ní petrol ẹ lọ jẹ petrol ẹ̀yin ọmọ Oòduà ẹ lọ jẹ kan ẹ̀yin kíní kan ẹ lọ jẹ ohun tẹ bá ní ẹ lọ jẹ àwọn ò ṣe mọ́ wọ́n tún sọ pé I swear wọ́n ní àwọn ò fẹ́ àwọn fẹ́ dá dúró wípé nǹkan tó táwọn fẹ́ tó lọ́kàn ara wọn ẹ wò ó wọn ò ní kọ́mọ má dẹ́tẹ̀ tó bá ti lè dánú gbogbo ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àwọn ló fẹ́ fà lógun àwọn ò fà lógun wọ́n ti ní pé tí àwọn ò bá pín ogun máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọmọ káàárọ̀ ìjẹ́ àwọn ò fẹ́ ogun ṣùgbọ́n tó bá di wípé ogun ni wọ́n fẹ́ àdúró ogun sẹ́ẹ̀ torí àwa ní làákàyè àwa ní ọgbọ́n a ní àwọn ọgbọ́n tá a lè fi ṣe àwọn nǹkan pẹ̀lú ìrọ̀rùn wọ́n ní idea rules the world. Ọgbọ́n tí Ọlọ́run fún wa ní ilẹ̀ Yorùbá láfi ṣe gbogbo ẹ̀ ní pẹ̀lẹ́kùtù tí gbogbo ẹ̀ àfi bọ́ síbẹ̀ lójú. Àwọn aráàbí yìí wọ́n jáde sí gbangba wálé àwọn ní ẹ̀wọ̀ ó tó gẹ́ àwọn òṣèmọ́ ẹ fi wálẹ̀ ẹ jẹ́ ká máa bá tiwa lọ. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀yin gan ẹ̀ fi ti ara yín gbọ́ ẹ̀yin náà bá mi wò ó dáadáa ẹ mọ̀ wípé lótìtọ́ àti lódodo rẹ́gí ṣe rẹ́gí ni pé àfẹ́kùrò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ti sọ tí wọ́n o. Àwọn Ìgbò tí ń bá wọn fà tipẹ́tipẹ́ ẹran tí ohun tí Samuel Ekpa àti Nnamdi Kanu tí wọ́n ń bá wọn fà lórílẹ̀‐èdè Nàìjíríà tó ló dá lórí àwọn náà fẹ́ dá dúró ni. Àwọn Haúsá yìí náà àwọn aráabí yìí àwọn Fúlàní àwọn náà ti sọ o nígbà àwọn náà fẹ́ dá ẹ wò ó ẹ má jẹ́ kí n bò ó lọ lé olóró ẹ wá gbọ́ fúnra lára yín wípé ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín lónìí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé lótìtọ́ àti lódodo àwa náà á dá dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ gbọ́ ohun táwọn aráàbí yìí sọ lórí wípé tí àbá pín ogun aṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ gbọ́. Ƙasar nan ta rabu a raba ta kawai wallahi a ra'ayina da masu ra'ayi irin nawa ƙasar nan ta rabu a raba ta kawai a raba ta Oduduwa su ɗauki nasu Biafra su ɗauki nasu mu musulmi mu ɗauki namu wallahi wannan shine solution a raba ta a raba ƙasar wannan shine ra'ayinmu a raba ta su ci man su umma mai ɗin ne a bar mu da shanunmu a bar mu da wakenmu a bar mu da gyaɗanmu a bar mu da shinkafanmu a bar mu da dawanmu a bar mu da geronmu ku je ku ci fetur ɗin ku je ku ci a raba ƙasar mu samu mu ɗabbaka shari'ar musulunci ba wata shegiya Ngozi ko Dabora da za ta zo ta fi tsirara suke rabin mamanta a waje ta ɓata tarbiyyar 'ya'yanmu ta ɓata ba shegin da ta yi haka da sunan constitution ya bada right babu wannan a rabu kawai wallahi rabuwan kasa ne shine alheri ga musulunci ga musulmai wallahi tallahi shine kuma shine munafukan cikin mu da su ƙara bayyana mu gano su ko kudu ko arewa wallahi a raba ta
domin ba za mu yarda ana kashe mana 'yan uwan musulmi ba, mu kuma su suna zaune a nan lafiya, ba zai yi ba. Gwamnati ki ta kinnot, ba za mu yarda ba ba za mu yadda a kashe mutane musu suna zaune a lafiya suna ɗebe matattalin arzikin ƙasa ba za mu yadda ba wannan ba. An fa zo wajen red line, ba za mu yadda da wannan ba, shine gaskiyar magana, ba za mu yadda ba. Yawwa, ko da a yi stopping ko kuma a yi yaƙi, wannan shine gaskiyar magana. Ṣẹ́gbọ́ ṣe rí pé ìròyìn ayọ̀ ló tún wọlé tọ̀ wá báyìí. Ẹnu ọlọ́pàá láti gbọ́ mu ta, ẹnu wọn lẹ ti gbọ́ yìí. Onírọ́ kan ló máa sọ wípé ẹlẹ́rìí òun ó wà ní Kàfàǹṣà. Òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn ará abẹ́yìn gbà àwọn náà wọ́n kàn ń gbìyànjú láti sá pamọ́ sí ìlànà ẹ̀sìn ni. Bínú ṣe rí lobì ń yànnà wọn. Ẹ gbọ́ bí wọ́n ṣe yànnà náà ẹ rí pé wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ sáwọn ọmọ Yorùbá. Wọ́n ní àwọn ò fẹ́ bíi Deborah, àwọn ò fẹ́ bíi Ngún, àwọn ò fẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní tó bá jẹ́ petrol, wọ́n ní kọ́ lọ máa jẹ́. Pé ká fi àwọn lẹ̀ pẹ̀lú àwọn ẹran, àwọn màálù wọn tó máa tẹ̀ wọ́n pa. Àwọn màálù wọn tó máa ṣekú pa wọ́n. Àwọn màálù wọn tó máa bà èrè oko wọn jẹ́. Kí àwọn náà ṣe kí wọ́n di bó ṣe rí. Kí àwọn náà dánwò wípé àwa ń fi ẹran jẹ oko lọ́dọ̀ tí yín ẹ̀ ń pa káwọn náà lọ ṣe. Ẹ gbọ́ ohun tí arákùnrin yẹn kò tó síbẹ̀, kì í ṣe pé èní gangan làwọn arábí yìí ti ń pariwo mi ò mọ̀ èdè tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ń ṣe gbogbo eléyìí láti ọjọ́ yìí tí a kàn ń fa ọ̀rọ̀ yìí bí ẹ bá kò ṣe ń gbé bí ẹbí ẹni gbàgbọ́ tí àwọn arábí yìí ti sọ tipẹ́tipẹ́ pé àwọn ò fẹ́ eléyìí tẹ́ rí yìí. Wọ́n sì ní ẹ̀rí mìíràn tí mo tún fẹ́ gba nídìí pé no be today bí àṣà àwọn èèyàn kan, no be today gangan ni àwọn arábí yìí ti ń pariwo àwọn fẹ́ pín, àwọn fẹ́ pín, àwọn fẹ́ pín. Akọ́kọ́ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa Yorùbá a ò ní dáadáa wípé bóyá nǹkan tí a lè faradà ní tá a lè faradà ní ká ṣe má, ṣùgbọ́n ìgbà tó dé ibi tí ó lápẹ̀rẹ̀ a lè faradà ẹ má yẹ ká parọ́ tán wa a lè faradà àwọn kankan mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ju ká pín lọ. Àwọn ètò wa kan wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí kò yẹ kó rí bẹ́ẹ̀ sá máa. Àwọn kankan wà lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé torí pé a sì jọ wà papọ̀ yìí ló sì ń jẹ́ kí a máa kọ́ ọmọ olùbọ́ tá a bá kún tán. Àwọn kankan wà tó jẹ́ wípé ó máa jẹ́ àǹfààní wa lọ́pọ̀ yàtúrú. Àwọn arábí yìí ń kílẹ̀ mú pé àwọn ní nǹkan, àwọn ní àwọn nǹkan, àwọn ní àwọn ìgbà kan, àwọn ní tàmẹ̀dò, àwọn ní àwọn nǹkan wọ̀nyí, ṣùgbọ́n èmi ń sọ fún yín o gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, gẹ́gẹ́ bí ọmọ aládé nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀, iye ò lè jẹ wá. Let's think about it. Ṣé ẹ̀rọ pọ́pọ́ kòkó ti tán ni? Ṣé ẹ̀rọ wípé àwọn ohun àlùmọ́nì kan ò sí nílẹ̀ Yorùbá ni tó lè gbé wa dé ibi gíga lórílẹ̀-èdè àgbáláyé ni? Àwọn bàbá Bánjí Akíntóyè, àwọn olóyè Sunday Ìgbòho tí wọ́n léwájú, wọ́n ní ohun tí wọ́n ń léwájú fún. Wọ́n mọ̀ wípé ọ̀nà àbájọ kan ṣoṣo tá a nílò lórílẹ̀-èdè Nàìjíríà yìí ni pé kóníkálukú pín gàrí rẹ̀ ká máa lọ. Ariwo yẹn tún wá ṣe bẹ́ẹ̀. Ó bá wa wọ ọdún tuntun tá a wà yìí. Èmi ń sọ eléyìí wípé ìròyìn ayọ̀ yẹn jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ kó ra gba nǹkan ní apá àbìkan nínú ọkàn wa pé inú mi dẹ̀ mọ̀ pé kíyàn máa rí ìròyìn ayọ̀ kíyàn dẹ̀ máa dùn pé àṣẹ ní ọdún yìí ni gbogbo ìlépa wa máa wá sí ìmúṣẹ, àṣẹ nínú ọdún yìí ni a máa dé ilẹ̀ ìlérí, àṣẹ nínú ọdún yìí ni gbogbo ẹ̀ máa padà ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà pé orílẹ̀-èdè Yorùbá dẹ̀ wá sí ìmúṣẹ. Ohun tí olóyè Sunday Igboho ń rò nìyẹn tí wọ́n fi ọ̀rọ̀ yẹn léde ní ìṣáájú wípé ni wọn Káàárọ̀ Oòjíire jẹ́ ká lọ fọkàn balẹ̀. There's nothing tó lè mì wá mọ́. Akíkanjú ni wá, a tẹ̀ máa dúró tán ni wípé Yorùbá nation tá a fẹ́ yìí ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ni. Ẹ jẹ́ kí tó wá fi hàn yín wípé kì í ṣe èní ni àwọn aráabí yìí ti fẹ́ dá dúró lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé àwa la kò ń fi ojú rí náà gbogbo nǹkan tí wọ́n sọ. Ṣùgbọ́n lásìkò yìí kí eléyìí tí ìkẹ́ kọ́kọ́ wò yẹn kó tó jáde, ó nǹkan ti kọ́kọ́ jáde ní ọdún 2017 ẹ rí pé ilẹ̀ ti tà sí. Táwọn arábí yìí ti ń sọ tipẹ́tipẹ́ nígbà àwọn ò fẹ́,
ẹ lè rí pé níbẹ̀ gangan làwọn arábí yìí tí wọ́n ti sọ láàrin ara wọn dìde pé press conference báyìí ni wípé wò ó we want to go. Ibẹ̀ gangan lèmi ti wá rí wípé àṣẹ ọjọ́ ti pẹ́ tí àwọn arábí yìí ti ń sọ wípé àwọn ò fẹ́ bá wa ṣe mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló wá di àwa mọ́lẹ̀ táwa fi ń sọ wípé sẹ́ẹ̀ àfẹ́ṣe. Ẹ jẹ́ kí n sọ fún yín wípé ọjọ́ ti dé o. Àwọn Yíbò wọ́n ti ń bára wọn fà á. Kò sí gbogbo bínú wọn dùn bínú wọn ò dùn. That is their own cup of tea. Ìṣòro ilé ayé wọn nìyẹn. Ṣùgbọ́n àwa ní tiwa ohun táwa fẹ́ ohun tó jẹ wá lógún òun nípa fẹ́ dá dúró. Ìsìn lábẹ́ àwọn èèyàn tí wọ́n máa fi wá ṣe wọ́n tó gẹ́. Ìpakúpa yìí tó gẹ́ ṣé ẹ̀gbọ́n àwọn prófẹ́sì kan tó ń ṣẹlẹ̀ nínú ọdún yìí ni. Ẹgbọ́n àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run kan sọ̀rọ̀ nínú ọdún tuntun yìí wípé ìjì tó bẹ̀rẹ̀ ní ọdún tó kọjá tó ṣe bẹ́ẹ̀ á tún tẹ̀síwájú ní ọdún tó wà yìí kó tẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kó tó jà tó máa fi lágbára káwa ọmọ Yorùbá ká ti ṣe kí ni ká ti kúrò níbẹ̀ ọ̀dọ̀ àwọn tó máa jà sí ó jà lọ́dún. Ẹ̀yin ọmọ Yorùbá ni mo kàn ń sọ fún wípé ẹ̀yin tó bá jẹ́ pé ọkàn yín ṣì ń ṣiyèméjì ẹ̀yin tó bá jẹ́ wípé ẹ̀ ṣe ń la tán apá kan lé apá kan ìta lè ṣì wà ẹ jẹ́ ká tún ọmọlúwàbí wa ṣe lásìkò yìí o. Ẹ jẹ́ kí n tún fi eléyìí wọ̀nyí tó pé ó ti pẹ́ tí àwọn aráàbí yìí ti ń pariwo tá àkọ́kọ́ bí ara sí. Ẹ jẹ́ ká tún gbọ́ eléyìí náà láti ọ̀dọ̀ àwọn aráàbí. These same people they say they don't want again. Ṣé náà by force? Ṣé náà by force? Ẹ gbọ́ ohun tí wọ́n sọ ní ọdún náà tí àwọn ọkọ̀ bí ara sí nígbà wọn fẹ́ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Day, June the 6th, 2017, when this proclamation is signed, the North, a critical player in the Nigerian project, hereby declares that it will no longer be disposed to coexisting with the Igbos and shall take definite steps to end the partnership by pulling out of the current federal arrangement. 2. This conclusion is necessitated by the realization that it since ceased to be comfortable or safe to continue sharing the same country with the ungrateful and cultured Igbos who have exhibited reckless disrespect for the other federating units and stained the integrity of the entire nation with their insatiable criminal obsessions. 3. Rather than certain sections holding the whole country to ransom at every stage, each should be allowed to go its own way, as we categorically proclaim today that the North is fed up with being the same country with this pack of acrimonious Igbo partners. 4. The North hereby openly calls on the authorities and other national and international stakeholders to acknowledge this declaration by taking steps to facilitate the final dissolution of this hopeless union that has never been convenient to any of the parties. Prelude to final separation. 1. Recovery and control of landed property. As a first step, since the Igbo have clearly abused the unreciprocated hospitality that gave them unrestricted access to and ownership of landed properties all over the North, our first major move shall be to reclaim, assume, and assert sole ownership and control of these landed resources currently owned, rented, or in any way enjoyed by the ingrate Igbos in any part of northern Nigeria. Consequently, officials of the signatory groups to this declaration are already mandated to commence immediate inventory of all properties, spaces, or activity in the North currently occupied by the Igbos for future at the expiration of the ultimatum contained in this declaration. In specific terms, the groups are directed to compile and forward an up-to-date data of all locations occupied by any Igbo in any part of northern Nigeria, including schools, markets, shops, workshops, residencies, and every other activity spaces. 2. Relocation notice. Secondly, with the effective date of this declaration, which is today, Tuesday, June the 6th, 2017,
all Igbos currently residing in any part of northern Nigeria are hereby served notice to relocate within 3 months, and all northerners residing in the east are advised likewise. 3. Enforcement. All northern civil society and pressure groups are by this declaration mandated to mobilize for sustained coordinated campaigns at their respective state government houses, state houses of assembly, local government council secretariats, and traditional palaces to mount pressure for steps to be taken to ensure enforcement of the directives contained herein. Conclusion. In conclusion, we are hereby placing the northern authorities, the Nigerian authorities, and the entire nation on notice that as from the 1st October 2017, we shall commence the implementation of visible actions to prove to the whole world that we are no longer part of any federal union that should do with the Igbos. From that date, effective, peaceful, and safe mop-up of all the remnants of the stubborn Igbos that neglect to heed this quit notice shall commence to finally eject them from. Ṣé kí ló tún kù tá a tún wá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pọ̀pá ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹni tó bá tàbà kó túbẹ̀ ṣe. Ẹ̀yin èèyàn tẹ́ bá rò wípé à ń ṣe kíni à ń jàǹpá àbí à ń tako àwọn èèyàn kan ilé ẹ jẹ́ kí wọn náà kí wọ́n ṣe àtúnṣe tó bá jẹ́ pé ohun tí wọ́n fẹ́ nìyẹn ẹ jẹ́ pé àwa náà ohun táwa náà fẹ́ lélẹ́yìí. We have freedom of speech. Ó ní àwọn nǹkan kan tí àwọn kan fẹ́ ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé bá a ṣe wo àpapọ̀ yìí kò fún wa láàyè láti yàn yẹ́ láti ṣe ohun bó ṣe wù wá. Èdè mọ̀ wípé òmìnira nǹkan tó ń jẹ́ òmìnira, that word freedom goes a long way. Freedom ó lọ fàáfàá bí àṣà àwọn èèyàn kan. Tí a bá ní òmìnira tiwa ní ilẹ̀ Yorùbá, what are we saying? A lot of things, good things, ohun mèremère á máa ṣẹlẹ̀, á wá dàbí wípé àṣẹ báyìí ni a ṣe ní àwọn nǹkan tó dùn nílẹ̀ Yorùbá. Kí ló dé tá a ṣe tí kúrò tipẹ́tipẹ́? Ẹ rí àwọn nǹkan wọ̀nyí kì í ṣe wípé a kàn ń sọ láti fi tako ẹnikẹ́ni. This is what we want. It is not kì í ṣe wípé a kàn ń ṣe àhesọ ọ̀rọ̀. That is why I said wípé ẹ jẹ́ ká máa kíra wa kú oríire, because it is this year. Àní ọdún yìí ni gbogbo ẹ̀ máa wá sí ìmúṣẹ lágbọ́rọ̀ náà. Kò ní jẹ́ ẹ̀yìn mi, kò dẹ̀ ní ṣe ẹ̀yìn tẹ̀yìn náà láṣẹ ọba mi Aláwùrábí. Ọwọ́ tó ṣẹ̀rù sí ló máa ń jẹ nínú ọbẹ̀ yìí lágbọ́rọ̀ náà. Àwọn bàbá Bánjí Akíntóyè, Olóyè Sunday Igboho, they have passed through a lot. Àwọn ọmọ Yorùbá kan wà tó jẹ́ pé they are working underneath. Wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀, ẹlòmíì kò fẹ́ jẹ́ kí a máa sọ orúkọ àwọn ni. Ṣùgbọ́n má jẹ́ kó yà yín lẹ́nu nígbà tí gbogbo ẹ̀ bá jiná tán. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tọ́ka àwọn èèyàn fún yín wípé ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ wò láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n kọ́kọ́ mú Olóyè Sunday Igboho lójú ọ̀nà àti máa lọ sí orílẹ̀-èdè Germany kí wọ́n tó fi wọ́n lẹ̀ nínú oṣù kẹta ọdún tí ó fi kíni tó kọjá. Kí òmìnira Olóyè Sunday Igboho tó dé, iṣẹ́ mọ́ ìrìn àjò tó wáyé ni ẹ mú àwọn iṣẹ́ kan tó lọ lábẹ́lẹ̀. Ẹ rí pé kò mú ariwo dání. Ọjọ́ tí wọ́n fi wọ́n lẹ̀ gan, I hardly knew wípé àṣé wọ́n ti fi Olóyè Sunday Igboho sílẹ̀. Ẹ rí bó ṣe bá dé. These are the things tó yẹ ká fi notice wípé àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá wọ́n ń ṣiṣẹ́ takuntakun fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Kò dẹ̀ yọ Olóyè Sunday Igboho sílẹ̀. Olóyè Sunday Igboho kò jẹ́ ọlọ́gbọ́n ènìyàn ní tí wọ́n fẹ́. He likes transparency. Wípé bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ ká fi máa han àwọn ọmọ orílẹ̀-èdè wa tá a fẹ́ jọ papọ̀ lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n ohun tó wá ń dùn mí púpọ̀ nínú ọ̀rọ̀ yìí ní ti àwọn ọmọ Yorùbá kan tí ó
jẹ́ wípé mo fẹ́ fi taratara gbàgbọ́ nínú ìlépa wa wípé Yorùbá nation fẹ́ dá dúró a fẹ́ wà ní tiwa. It pains me a lot. Ó bá fún mi wípé pẹ̀lú ohun tí ojú wa ti rí pẹ̀lú iná pẹ̀lú àwọn nǹkan tá a ti là kọjá mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé ohun tójú wa ti rí nígbà tí àwọn èèyàn kan wà lórí àléfà ipò alágbára lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé tá a bá sọ ẹ́ báyìí wọ́n ti máa wá wa kiri. Ẹ kékeré sọ fún yín pé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ káàárọ̀ òjíire torí ìnira yẹn torí fífi námọ́ ní àlòmíì ṣe fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ló ṣe lọ sọ́hùn. Vice versa torí wípé bí nǹkan ṣe rí ní ilẹ̀ káàárọ̀ òjíire tí ò sí òmìnira yẹn fún wa dáadáa mọ́ lábẹ́ ìṣèjọba àwọn èèyàn kan nígbà náà ló jẹ́ kí àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire tó wà lókè náà kọ̀ láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà torí kò sẹ́ni tó fẹ́ fi ẹ̀mí rẹ̀ ṣòfò. Tó bá jẹ́ àwa náà ni a gbà lámọ̀ràn pé ẹ má wà sá ẹ má wà á mà torí ohun tó wà lé kíkà tẹ̀ máa dúpẹ́ pé lásìkò yìí gbogbo ẹ̀ ó ti ń ṣe kíni ó ti ń rí bá a ṣe fẹ́ díẹ̀. Àwọn apá àbíkan lórílẹ̀‐èdè Nàìjíríà mi ò sọ àwọn apá ọ̀hún o. Ṣé ẹ̀ tí gbọ́ wípé lọ́jọ́ ọdún Kérésìmesì wọ́n sì lọ ṣe ìkọlù sí àwọn èèyàn kan? Ẹ̀ tí gbọ́ tó ní ìpínlẹ̀ ṣébi mẹ́kọ́ ni? Yes, lọ́dún Kérésìmesì ìdúgbàmù olóró láti apá àríwá ó mà tún wáyé. Ẹ rí bí wọ́n ṣe ń ṣera wọn bí ọṣẹ ṣe ṣojú. Eléyìí ni àwọn òfẹ́ lórílẹ̀‐èdè tiwa nígbà tó bá dé tán la fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣáájú. Mo tẹ̀ ròyìn mo gẹ̀yìn ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ dákun gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú àtìlẹ́yìn gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn tá à ń wò níwájú tí wọ́n mú wa lọ ní ìlànà yìí lójú ọ̀nà yìí gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ jẹ́ ká ṣe fún wọn. It is for our own good. It is for the benefit of the generation yet to come. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fi ẹ̀mí wọn lélẹ̀ lórí pé a fẹ́ dá Yorùbá nation a fẹ́ dá sílẹ̀. Kí ni ká ti wá gbọ́ wípé all these sufferings ó lọ lásán sí Ọlọ́run tẹ̀lé jẹ́ kó lọ lásán. Díẹ̀ ló kù wọn bá gba ẹ̀mí lẹ́nu olóyè Sunday Ìgbòho. Ṣé ẹ rò wípé lọ́jọ́ tí wọ́n ń ṣe ìkọlù sí ilé Sunday Ìgbòho bàbá mi ò tó pè lórúkọ? Ṣé tí wọ́n bá tí nǹkan tí wọ́n bá wá lọ́jọ́ náà tí ó bá jẹ́ wípé wọ́n ti ṣe ní kí ni ká máa sọ lásìkò yìí? Àdùgbọ́n may so rest in peace, rest on dear brother. Ẹ wo ohun tí ojú àwọn èèyàn tí wọ́n kọ́ nílé olóyè Sunday Ìgbòho ẹ wo ohun tí ojú wọn rí. Nígbà kan mò ń try láti wo documentary ọdún kan tí wọ́n kó wọn tí omíyalé ṣe tí n ti gbàgbé orúkọ ìyá mi yìí tí wọ́n jọ kó wọn ní ilé olóyè Sunday Ìgbòho torí pé gbogbo àwọn lédíkè ohun tójú wọn rí nígbà tí wọ́n kó wọn dé òun mo dẹ̀ ń wo kíni yìí mo dẹ̀ ń wo how this guy called Omiyale how he was narrating it and I was watching it mo ṣe ń wo báyìí mo dẹ̀ ń sunkún Lord why help us in this country let Yorùbá nation come to reality. Mo wò ó wípé why kí ló dé tí wọ́n ṣe ń fi àwa Yorùbá tí wọ́n fi ń ṣe wá bó ṣe wù wọ́n why tí àwa ọmọ ẹlẹ́ran ṣe ń jẹ egun. These are the things tó jẹ́ pé a gbọ́dọ̀ rò papọ̀. These are the things we need to put into consideration why we have to stay alone. Why we don't have to share our country with anybody.
mo ń fi eléyìí tayín jí ẹni kí n sọ wípé ọ̀rọ̀ ìtanijí eléyìí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí láti jẹ́ kí a kọjú àfojúsùn wa sí bí a ṣe fẹ́ gbé òmìnira tiwa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. We are not calling for war. We are calling for peaceful separation. We just want to be on our own. We just want to enjoy every benefit in this land called Yoruba nation. So many things. Ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá. Ẹ wo àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n fi ojú àwọn ọmọ Yorùbá, àwọn apá ibìkan ní Ìgàngàn, àwọn ibìkan tí wọ́n ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá. See how these people tormented our life. And some people jókòó síbì kan wọ́n ní they still believe in one Nigeria. No. Oríṣiríṣi, we have enough proof that yes, we cannot do things together. Àwọn nǹkan tó wà ní ìkàlẹ̀ ó ti tó lásán láti sọ wípé yes, this is enough for us to go our separate ways. Ṣé bí àwọn bàbá wa nígbà náà, ṣé bí wọ́n ṣe gbà á ládùúrà fún wa ni? Wọ́n ní wọ́n tún mú àwọn bàbá wa nígbà náà, wọ́n mú wọn lóko ẹrú gan. Wọ́n fi wọ́n ṣe òwò ẹrú ó pọ̀ jù. And a kò lè jókòó, let's do the needful. Ẹ jẹ́ ká kọ ìyà yẹn. A dúpẹ́ pé olóyè Sunday Igboho wọ́n bá wa ṣe tiwọn, wọ́n gbìyànjú agbára wọn, ṣùgbọ́n igi kan ò lè dágbó ṣe. Ó kàn dùn mí wípé àwọn èèyàn bí ọba àwọn ọba aládé kan mi ò lè dárúkọ tó yẹ kí a máa wò gẹ́gẹ́ bí ẹni tí ń léwájú fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá, ó wá jẹ́ wípé àwọn náà ni wọ́n fà sẹ́yìn torí pé kí ni. This is a call to order. Ìpèrè sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ mọ̀ wípé lè ṣe ìrànlọ́wọ́ fún wa láti dá orílẹ̀-èdè Yorùbá sílẹ̀, láti jẹ́ kí ìròyìn ayọ̀ wa nínú ọdún yìí kó yá ní kíákíá. I believe ohun tí a bá dé gbàgbọ́ nínú rẹ̀ kò lè wá sí ìmúṣẹ. Ohun tí a bá gbàgbọ́ nínú rẹ̀ ló máa wá sí ìmúṣẹ. Ẹ̀yin èèyàn tẹ́ wà ní ẹ̀yìn odi, ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire that is in there, that is in overseas, in diaspora, ẹ jọ̀ọ́ ẹ má dákẹ́ ariwo. Mo máa ń gbìyànjú láti gbóríyìn fún ẹni tó ní ilé iṣẹ́ tá a wà yìí, Bàbá Gbàgede Ìmọ̀ fúnra lára wọn. In his own ways, nínú ipá àti agbára tí wọ́n ní, he always uses to promote this vision akọ́mọ̀nà tá a gbé dání yìí wípé Yorùbá nation la fẹ́ lò. He promotes it. And I always appreciate that pé yes, àwọn èèyàn bíi Bàbá Gbàgede Ìmọ̀, àwọn èèyàn bẹ́ẹ̀ lọ in this country tí wọ́n jẹ́ ọmọ Yorùbá, they are not resting until we get to our promised land. So many things ló ti wà nílẹ̀, and our constitution has something to do on this thing. It is not a barrier to call for freedom. Kì í ṣe ohun tí ó jẹ́ ohun bàbá. Nígbà tí olóyè Sunday Igboho tí wọ́n lọ sí Downing Street, tí a lọ kojú àwọn èèyàn, a lọ kojú wọn, a kò lọ fi èròǹgbà wọn hàn. Wọ́n ti rò wípé àdìbò ẹ̀rí bó ṣe lọ. That day will be a day I will never forget in my life. That day will be a day I said it again, I will never forget in the history of Yoruba. Because ọjọ́ yẹn jẹ́ ọjọ́ kan lẹ́yìn ọjọ́ tí olóyè Sunday Igboho ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe ìwọ́de káàkiri, àti ọjọ́ tí wọ́n lọ ṣe ìkọlù sí ilé olóyè Sunday Igboho. Another day which is a memorable day for me is nígbà tí wọ́n ṣe mega rally yẹn ní ìlú UK. You can see it. Tí ẹ bá láǹfààní láti wò lọ́jọ́ yẹn, I see so many things attached to that rally. I see so many positive things attached to that.
I see that step, I see that bold step. Mo rí ìgbésẹ̀ alágbára yẹn tí olóyè Sunday Igboho àti àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ yìí tí wọ́n gbé lọ́jọ́ tí àwọn yìí. I see it as something that is positive for us. Mo rí gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ohun tí yóò ṣe àǹfààní fún wa lọ́jọ́ iwájú fún àwọn èèyàn tí wọn kò tíì dé. Nínú èpè àti àdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ kópa ribiribi fún ìròyìn ayọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí, fún gbogbo ẹ̀yin tí ẹ wà nínú ìrìn àjò yìí pẹ̀lú àwọn àgbààgbà tí wọ́n ń pè fún Yorùbá Nation yìí, ẹ ní kábàámọ̀. Ẹ̀mí yín lágbára Ọlọ́run, from the bottom of my heart I'm saying this prayer, ẹ̀mí yín lágbára Ọlọ́run tó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí bẹ́ẹ̀ náà ni ló ṣe máa bá wa dé ilẹ̀ ìlérí tá à ń lọ yìí. That is why I say let us say to ourselves, congratulations, these are the days we should always remember for good. Àwọn ọjọ́ yìí ẹ jẹ́ ká rántí gẹ́gẹ́ bí ọjọ́ tó nítumọ̀. Ọjọ́ òní gangan mo ti fi hàn yín pẹ̀lú gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá yìí. What a good news! Ìròyìn ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọdún yìí náà ló máa bá wa parí ọdún yìí pé Yorùbá Nation, orílẹ̀-èdè òmìnira ti Yorùbá á bẹ̀rẹ̀ á dẹ̀ wá sí ìmúṣẹ. Ó ti bẹ̀rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ wá sí ìmúṣẹ lọ́dún ìtàwá yìí. These people we are sharing the country with, they have talked their mind. Wọ́n ti sọ nǹkan tó wà lọ́kàn, wọ́n náà ò ṣe mọ́, wọ́n ní kólúkálukú máa bá tiwọn lọ. Then why we stay with them? They have expressed themselves. Níbi tó lè dé àwọn àgbààgbà wọn àwọn gan ti sọ. Ọ̀rọ̀ àbádòfin èyí tí wọ́n tó ń fariwo lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí à ń pè ní àbádòfin àtúnṣe owó orí, tax reform bill tí ààrẹ gbé kalẹ̀, ẹ̀rí pé ó ti ń pariwo. These are the things tó tún ṣe ìrànlọ́wọ́ fún wa láti máa bá wa bu omi rin wípé yes, it is around the corner. Gradually, things ẹ̀kọ́ tí ń fi ojú mímọ́. Once again, I want to say a very big congratulations to all Yorubas. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kí n fi fọ́nrán yìí wọ̀nyí. Bóyá òun ni màá fi ṣe lọ fún ti èmi. Fọ́nrán yìí ó dá lórí ìṣòro ńlá kan tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ìṣòro tí wọ́n níyẹn o, it is not our own cup of tea. Àwọn náà ti ń dìskojú, wọ́n ti ń là, wọ́n ti mọ̀ tó yàtọ̀ sósì, wọ́n ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn ará abíyí gangan àwọn ní pírọ́blẹ̀mù tí a ní orílẹ̀‐èdè Nàìjíríà. They are now discovering it. But thank God that we, the Yorubas, àti discover ilé tipẹ́tipẹ́. Ọlọ́run á kó wọn yọ nínú ìyí tí àwọn náà kó sí yẹn, because they are now saying the problem of this country are these so people. The problem of this country are these people. Àdí kìíní kan di kìíní ìṣòro. Wọ́n ti discover kì í ṣe Wazobia mọ́. Ó ti di wà Fúlàní bíà. Nígbà táwa náà ń pariwo ẹ̀ tipẹ́tipẹ́ tá à ń pariwo àwọn Fúlàní. Kò sẹ́ni tó ní wa ń gbà yẹn. Àtẹ̀dúpẹ́ gbé àrí tiwa sọ nígbà náà. Ó ti wá ṣe bẹ́ẹ̀, ó ti kọ́ àwọn náà gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí. Àwọn náà ti ń pariwo. Ẹ má rí i. Pàǹṣán tá a fi na ìyálé ni ó wà lórí àjà fún kíni, fún ìyàwó náà. Nǹkan táwa ń pariwo nǹkan tá àgbẹ̀ tí wàá rí tó ń sunkún nígbà náà tó fẹ́ wá di ẹ̀rín láìpẹ́ fún wa yìí ni àparò tí wọ́n rí tó fi ń rẹ́rìn nígbà náà, ṣùgbọ́n ní ìsìn ó ti wá ń di ẹkún fún wọn. Ẹ wò, once again, ẹ bá mi kí bàbá Banji Akíntóyè, ẹ bá mi kún wípé ẹ ṣé o, wọ́n kú oríire, ohun ayọ̀, ohun mèremère tó fẹ́ ṣẹlẹ̀ nínú ọdún yìí. Ẹ bá mi kí olóyè Sunday Igboho àti àwọn èèyàn wọn nílẹ̀ yìí lẹ́yìn odi in diaspora. Ẹ bá mi kí wọn wípé ọdún 2025 yìí ó jẹ́ ọdún ayọ̀ tí etí wa máa gbọ́ ìròyìn ayọ̀. Àti súnmọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ṣáájú pé olóyè Sunday Igboho wọ́n ti fi ọ̀rọ̀ sí tí kí wa káàbọ̀ nínú ọdún 2025 wípé àwọn ìwọ́de kan yóò máa wáyé lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo dẹ̀ fẹ́ ká prepare ara wa, let's go out in massive. Ẹ jẹ́ ká ṣe àtìlẹ́yìn yìí fún olóyè Sunday Igboho fún gbogbo, it's not for his own benefit alone, kì í ṣe fún àǹfààní wọn nìkan, fún gbogbo wa pátápátá ni.
láti jẹ́ kí ìrìn àjò wa kó yá kíákíá ní kọ́mọ́kọ́mọ́. Ìròyìn ayọ̀ tí mo ní fún yín lónìí ni wípé Yorùbá Nation is around the corner. Adébádébẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ẹ wo ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe lónìí. Bó bá ṣe rí lójú wò yín, let's send our comment to the comment section. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tí yín bó ṣe rí pẹ̀lú gbogbo èyí tí mo ti sọ fún yín lénìí. Ẹ jẹ́ ká fi ránṣẹ́ sábẹ́ comment section wa. I always say it, kò sẹ́ni tó gbọ́ tán. Èmi náà gbọ́ tán ibi tẹ́ bá rí gbókù sí àbíbi tí mi ò mẹ́nu bà dé. Ẹ jẹ́ ká jọ fi ránṣẹ́ sábẹ́ comment section wa. Let's reason together. Ìròyìn ayọ̀ yìí kí ló tóbi tó ìròyìn ayọ̀ yìí pé lọ́dún yìí orílẹ̀-èdè Yorùbá Nation wá sí ìmúṣẹ. Ọdún ní mímì kì í ṣe àlùfólógbò àfitì èmi nílò ìyanu lọ́jà tó bá dọ́jà bá mọ́ òkú dọ́jà ni èmi tí ní tutọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe lórúkọ bàbá gbàgede ìmọ̀ tí wọ́n jẹ́ díwá ìkànnì yìí mo fi ń kí gbogbo yín pé ṣé o ẹ bá wa pín eléyìí dé gbogbo ibi tó yẹ kó dé gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè eléyìí tá a ṣe lónìí fún ìbẹ̀rẹ̀ ọdún yìí ó jẹ́ ohun tó ṣe pàtàkì tí gbogbo èèyàn gbọ́dọ̀ nílò láti gbọ́ torí ìròyìn ayọ̀ kan ò ju báyìí lọ fún ọdún tuntun. Àwọn èèyàn tí wọ́n pariwo wípé ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà òun làwọn ṣẹ̀ṣẹ̀ wá ní lásìkò yìí ẹ fẹ́ gbọ́ àbí ẹ jẹ́ ká gbọ́ tẹ́ ẹ bá gbọ́ tán á wá fi orin wa ta máa ń lò iye ọmọ Yorùbá ẹ jí gidi ẹ jẹ́ ká gba Yorùbá tiwa ẹ gbọ́rin yẹn lẹ́yìn tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ táwọn eléyìí náà ń pariwo wípé ìṣòro àwọn rèé o ẹ gbọ́. Difference between Fulanis and the Hausa is that Fulani, they have their own tribe. They have their own language. Yes. The way they speak is different from Hausa. Yes. If you listen to a Fulani man speaking, Yes. with the way Hausa man will speak, Yes. they are quite different. Yes. But what makes them to become one is that religion. They came with that religion and they said to them they are one. But yes, it's good that religion make you one. But at the same time, if you people say are one, then why, because of the religion, you later become emir in their states. You now, a state that is supposed to be ruled, governed by a Hausa man, when you go to Kano, when you go to Katsina, they even extended into Sokoto. You even go to Kaduna, you will see it's a Fulani man. Yeah. It's a place that is supposed to be dominated, it's supposed to be ruled by the people of that state. By the people of that state, but you will see a Fulani man become. So Fulani man, their play, for me, it's like they betray them. For me, that's for me. For me, it's like they come with a deception. They come and they deceive you people, they give you the religion and they take over the resources of you people. The thing that you're supposed to be ruling, something that you're supposed to become dominant for it, they are the one who are dominating it. You can see that. You can see that Hausa man has never become a president in this country. Why? Because Fulani man, they have been deceiving the Hausa people. We are one because of religion, but they never become president. And Fulani, let me tell you, Fulani are not beggars, to be honest. Yes, let me just say the truth. Why is it that Fulani people are not beggars? It's because they are the one who have been hijacking the treasure of this land to themselves. They are the one who have been accumulating the treasure of this country for themselves. So their children who are staying in the villages with their cows, they don't beg and they don't marry. They don't marry a lot of women. You never see a Fulani man marrying, having many children like that. But I don't know why they came and they allowed the Hausa plan. They allowed the Hausas to marry to get more people, to get more population. For me, they want the Hausa people to get more children, more population, so that in times of politics, they talk of democracy is a game of numbers. So they need that numbers, and the Hausa people are the one producing those children. And you can see the people that they are using to go and to do this killing, majority are the Hausas. But the one who you will discover leading is a Fulani man. The leader, the gang role leader is a Fulani man. While the majority that will follow behind are the Hausas. So they are using the Hausas to achieve their aim, to achieve their goal. But now I'm glad that the Hausa people are discovering the truth. Why will a Fulani man come and put something in your mind which is not the real you? They come and they change the real you.
Because the Hausa man, I can assure to you, if you live with a Hausa man, is a man that believes that he just need peace. But Fulani man, they came, they changed him. Hausa man become a toxic. He becomes so hard to understand because a Fulani man came and deceived him with a wrong way of lifestyle. What I want the Hausa to do is to stop listening to Fulani, because Fulani, they bring division for us. Fulani, they are the cause of our problem that we are having today. Fulani are people that they don't forgive. Yes, that's what I had, and I believe it is like that. They can keep something for 100 of years and they will achieve it. Our grandparents used to tell us that those are people that they don't used to forgive something. When they want something, they must get it. Yorùbá ẹ jí gìrì, ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì, ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ọmọ Yorùbá ẹ jí gìrì, ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì, ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun.